a máa kú dédé àkókò yìí. Ẹ jẹ́ ká tún lọ mu omi ọgbọ́n. Ẹ jẹ́ ká tún lọ mu omi ìmọ̀. Bá a ti máa mú ìlú kan tí a máa ń lọ láti lọ mu omi ọgbọ́n àti ìmọ̀. Ìlú Fẹnumenu Fetemete. Kábíyèsí ìlú Fẹnumenu. Àwọn gangan níbẹ̀ la máa ti ń kọ́ ọgbọ́n. Ní ayé àtijọ́, ẹranko kan nínú gbogbo àwọn ẹranko ó ní ọgbọ́n, ó ní ìmọ̀, ó ní òye. Tí wọ́n bá ń sọ wípé ọgbọ́n dà, tí wọ́n bá ń sọ wípé ìmọ̀ dà, ẹ má wá káàkiri o, máa lọ tààràtàrà sọ́dọ̀ ẹranko yìí. Bó ti ní ọgbọ́n àti ìmọ̀ tó, àbẹ́ gbọ́, ó tún ní ẹ̀tàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀dá wo gangan ni mò ń perí láàrin àwọn ẹranko? Ìjàpá. Bẹ́ẹ̀ bá porúkọ rẹ̀, ẹ gbọ́dọ̀ máa fi dà lálẹ̀. Ìjàpá fúnra rẹ̀. A tún ní ẹ̀dá mìíràn láàrin àwọn ẹranko. Bẹ́ẹ̀ bá ní pé kó sáré kò mú eré sá. Kò sí ẹranko kankan tí kò kí ń ya ẹni yìí lẹ̀. Ó lọ tirọ̀tirọ̀. Ó máa ń rọra rìn ní ẹ̀dá ìmíì tó wà nínú ẹranko. Ẹranko wo náà ni mò ń perí o? Igbin ni orúkọ ẹ̀. Ní ìlú Fẹnumenu, mo ti wà lọ́dọ̀ Ìjàpá àti Igbin. Àwọn méjèèjì ní ìtàn mi dálé lórí lónìí. Igbó kan wà nínú ìlú Fẹnumenu. Igbó yìí a máa ń pè ní igbó ẹranko. Ọ̀pọ̀lọpọ̀ àjọyọ̀ ló máa ń ṣẹlẹ̀ nínú igbó yìí. Ìjàpá máa ń sáré gungi. Ìjàpá máa ń sáré, ó máa ń ṣeré káàkiri. Ṣùgbọ́n Igbin lọ́ra gan-an nítorí irú ẹ̀dá tó jẹ́. Lọ́jọ́ kan, Ìjàpá wá sọ fún Igbin pé, ọ̀rẹ́ mi Igbin, láàárín gbogbo àwọn ẹranko, mo kọ iyán ìwọ Igbin sọ́tọ̀. Igbin ó ti lọ́ra ju gbogbo àwọn ẹranko. Bí èmi àti ẹ bá wá kọ pé ká jọ sáré ìje báyìí, ó dá mi lójú pé màá dé ibẹ̀ ṣáájú ìwọ Igbin. Igbin wá rẹ́rìn-ín. Igbin wá sọ fún Ìjàpá pé, má ṣe kẹ́gàn ẹ̀dá mi. Tó o bá fẹ́ jẹ́ ká jọ sá eré ìje, sọ fún mi, èmi náà wà nílé, n ó sá eré ìje pẹ̀lú ẹ̀. Ìjàpá bú sẹ́rìn pé ìwọ yìí náà, ìwọ tó jẹ́ pé o lọ́ra gan, báwo ló máa ṣe làmì? Igbin tún sọ fún Ìjàpá pé, tó fẹ́ ká jọ sá eré ìje ni, wà á lé fún ẹsẹ̀, wà á mọ̀ pé ò lè làmì rárá. Ìlú Fẹnumenu la wà. Wọ́n pinnu o láti sá eré láti etí igbó dé abẹ́ igi kan. Ṣùgbọ́n Igbin ó mọ̀ nǹkan kan. Ìjàpá ní ọgbọ́n, ṣùgbọ́n Igbin ó ní nǹkan tá à ń pè ní ìmọ̀ ọgbọ́n. Igbin wá lọ sí àwùjọ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó jẹ́ Igbin. Ó pe gbogbo àwọn ará rẹ̀, gbogbo àwọn tó jọ ara wọn. Igbin wá ń sọ fún wọn pé, ẹ ràn mí lọ́wọ́ o, èmi àti Ìjàpá fẹ́ sá. Ẹ lè tẹ̀lé wa lórí ìkànnì wa Odunayo Oriade. Mo wà ní TikTok, Instagram, YouTube, Facebook. Ẹ lọ follow mi. Ẹ comment, ẹ share, ẹ dẹ̀ like náà pẹ̀lú. Èmi àti Ìjàpá fẹ́ sá eré ìje. Ẹ dẹ̀ mọ̀ bí mo ti wà. Ẹ mọ̀ pé mi ò lè ya Ìjàpá. Ìjàpá ó yára gan. Ẹ̀dá tó lóhùn dá mi tó dá wa, a lọ́ra gan. Wa ò dàbí ti àwọn ẹranko tó kù. Nǹkan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi o, ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Igbin bá àwọn ẹlẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀. Ó ní ẹ ó lọ dúró ní ọ̀nà kí ẹ sì máa dáhùn bí Ìjàpá bá ti pè mí. Àwọn ẹlẹgbẹ́ Igbin sọ wípé lájọ wà fúnra wa fún. Ọ̀rẹ́ là ń pera wa. Ẹbí dẹ̀ ni wá. Wọ́n gbà ọ̀rọ̀ tí Igbin sọ. Jẹ́ mọ̀ wípé ọjọ́ ní ń pẹ́, ìpàdé ò kì í jìnnà. Ọjọ́ ìdíje dé. Ìjàpá bẹ̀rẹ̀ sí ní sáré gan. Nígbà tí ó dé ibì kan, ó bá pè é, Igbin níbo ló dé? Ó ń pè é kó lè bá a gan. Kàyéfì ni nǹkan tó ṣẹlẹ̀. Igbin kan tó wà ní iwájú dáhùn pé, Ìjàpá ọ̀rẹ́ mi, mo ti dé síbí ti pẹ́. Níṣe ni mò ń dúró dè ọ́ o. Ẹnu ya Ìjàpá. Ó tún bẹ̀rẹ̀ sí ní sá eré kìtàkìtà. Ó ń sá eré, ó ń làágùn. Ìjàpá ń wá wò pé Igbin tí mo fojú kéré náà ló tún wá ń là mí. Ó tún débò mí. Ìjàpá tún ní, Igbin ọ̀rẹ́ mi níbo ló dé? Igbin míì tó tún wà ní iwájú. Ó tún dá Ìjàpá lóhùn pé, Ìjàpá ọ̀rẹ́ mi, kí ló dé tó ń jẹ́ kí n máa là ní gbogbo ìgbà? Ìjàpá ọ̀rẹ́ mi, kí ló dé tó ń jẹ́ kí n máa là ní gbogbo ìgbà? Mo ti wà níwájú, mo tún ń dúró dè ọ́. Ìjàpá tún lanu pé, orí mi o, ẹlẹ́dàá mi o. Gbogbo ibi tí Ìjàpá bá dé, ó máa ń bá Igbin kan ní iwájú kóhun tó débẹ̀. Ìjàpá sáré títí. Nígbà tí wọ́n dé ibi ìparí eré ìje náà, Igbin kan náà ti wà níbẹ̀. Ó ní, Ìjàpá ọ̀rẹ́ mi, ó pẹ́ jù o, mo ti débi ti pẹ́. Mo ti ń dúró de Ìjàpá, kí ló dé tó wá fi pẹ́? Débí òun sọ wípé èmi ò lè sáré tó wọ̀. Mi dẹ̀ ti wá sáré jù ẹ lọ báyìí, mo ti dé ibà.
báyìí. Ìjàpá rẹ́rìn kúrò níbẹ̀ pẹ̀lú ìtìjú. Ó sì mọ̀ pé ọgbọ́n kì í ṣe tènìyàn kan ṣoṣo. Ẹni tá a bá fojú kéré ó lè ní ọgbọ́n ní inú jù wá lọ. Nínú ìlú Fẹnumenu Fetemete pẹ̀lú èmi Odunayo Pẹ̀kúlíà Oriade, ṣé lóòótọ́ ni Ìgbin ló ní ìmọ̀ ọgbọ́n ju Ìjàpá lọ? Mo kọ́ ẹ̀kọ́ kan nínú ìtàn yẹn. Ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn akẹgbẹ́. Ẹlẹ́ẹ̀kejì, má gan ẹlòmíì, má gan èèyàn o. Torí ẹni tí ò tí ì lówó lónìí tó ń gan, ó mọlẹ̀ tó máa mọ́ lọ́la o. Ẹlẹ́ẹ̀kẹta, ọgbọ́n ó ju agbára lọ. Ìjàpá ní ọgbọ́n o, Ìjàpá lọ́gbọ́n, Ìjàpá ní agbára. Ṣùgbọ́n Ìgbin ní ìmọ̀ ọgbọ́n. Ìmọ̀ ọgbọ́n tún ju ọgbọ́n lọ. Ìmọ̀ tí Ìgbin níyẹn ló fi lọ bá àwọn akẹgbẹ́ pé ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ kójú tì mí o. Ẹ̀kọ́ míì nínú ìtàn, ìfọkànsìn àti ìṣọ̀kan lè ṣẹ́gun agbára. Títí ìgbà míì tá ó tún pàdé nínú ìlú Fẹnumenu. Ẹ má gbàgbé pé ọgbọ́n dára ju òmùgọ̀ lọ bí ìmọ́lẹ̀ ti dára ju òkú lọ. Ẹ lè tẹ̀lé wa lórí ìkànnì wa Odunayo Pẹ̀kúlíà Oriade. Mo wà ní TikTok, Instagram, YouTube, Facebook. Ẹ lọ follow mi. Ẹ comment, ẹ share, ẹ dẹ̀ like náà pẹ̀lú.